ọ̀run ṣíṣí ti ọjọ́ ajé ọjọ́ 14 oṣù kọkànlá ọdún 2022 tí bàbá wa nínú Olúwa olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkòrí ẹ̀kọ́ wa ni fífi ọwọ́ kan Ọlọ́run apá kìíní. Fífi ọwọ́ kan Ọlọ́run apá kìíní. Bíbélì kíkà wa wà nínú ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 24. Àkọ́sórí wa láòrí nínú ìwé Mátíù orí 8 ẹsẹ̀ 3. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wí pé, mo fẹ́, ìwọ di mímọ́. Lójú kan náà, ẹ̀tẹ̀ rẹ̀ sì mọ́. Àlàyé bàbá wa. Olùfẹ́, tí Ọlọ́run bá fi ọwọ́ kàn ọ́, ìgbésí ayé rẹ kò ní wà bákan náà mọ́. Ọlọ́run ní àwọn ọmọ lọ́pọ̀lọpọ̀. Báwo ni ó ṣe dá ọ lójú pé òun yóò yà ọ́ sọ́tọ̀ tí yóò sì fi ọwọ́ kàn ọ́ ní pàtó? Bóyá Ọlọ́run fọwọ́ kàn ọ́ tàbí o fọwọ́ kan Ọlọ́run, àbájáde rẹ̀ jẹ́ ohun kan. Tí àwọn okùn tó ń gbé iná bá ṣubú sórí ènìyàn tàbí ẹnìkan fọwọ́ kàn án ní àṣìṣe, àbájáde yóò jẹ́ ohun kan náà. Iná ajónirun ni Ọlọ́run wa. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 29. Bóyá òun ni ẹni tí ó fọwọ́ kàn ọ́ tàbí ìwọ ni ó fọwọ́ kàn, àbájáde yóò jẹ́ bákan náà. Nínú Bíbélì kíkà wa fún òní, obìnrin tí ó ní ọ̀ràn ẹ̀jẹ̀ kan fọwọ́ kan ìṣẹ́tí aṣọ Jésù, Olúwa sì sọ pé agbára ti jáde nínú rẹ̀. Báwo ni o ṣe lè fọwọ́ kan Ọlọ́run? O lè fi ọwọ́ kàn án nípa ìgbàgbọ́. Nínú Mátíù orí 8 ẹsẹ̀ 5 sí 13, Bíbélì sọ ìtàn balógun ọ̀rún kan tí ó tọ̀ Jésù wá pé òun nílò ìmúláradá fún ìránṣẹ́ òun. Jésù sọ pé òun yóò wá mú un láradá, ṣùgbọ́n balógun ọ̀rún náà sọ pé kí ó kàn sọ ọ̀rọ̀ kan àti pé òun mọ̀ pé ìránṣẹ́ òun yóò gba ìmúláradá. Ìgbàgbọ́ arákùnrin yìí ka Jésù láyà. Jésù Kristi sọ pé, èmi kò rí irú ìgbàgbọ́ yìí rí rárá, kì í ṣe ní Ísírẹ́lì. Ní àkókò díẹ̀ sẹ́yìn, mo gba lẹ́tà kan láti ọ̀dọ̀ ẹnìkan tí ó sọ pé mi ò ní àwọn ìṣòro. Èmi kò béèrè pé kí o wá gbàdúrà fún mi tàbí láti wá rí ọ. Mo mọ̀ pé tí o bá lè ka lẹ́tà mi nìkan, èmi yóò gba àwọn iṣẹ́ ìyanu mi. Mo ka lẹ́tà náà, mo sì sọ fún Olúwa pé, Ọlọ́run Olódùmarè, ìwọ ní láti bu ọlá fún ìgbàgbọ́ yìí. Ní ọ̀sẹ̀ méjì lẹ́yìn náà, mo gba lẹ́tà mìíràn láti ọ̀dọ̀ ẹni náà tí ó sọ pé, mo mọ̀ pé o ka lẹ́tà mi nítorí pé Ọlọ́run ti ṣe é. Báwo ni ìgbàgbọ́ rẹ ṣe lágbára tó? Ṣé ó lè kan Ọlọ́run? Tí ìgbàgbọ́ rẹ kò bá lágbára láti fi ọwọ́ kan Olúwa, o nílò láti kẹ́kọ̀ọ́ àti láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17 sọ pé, ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti wá àti gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Kàn tẹ̀síwájú láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bóyá nípasẹ̀ Bíbélì, àwọn ìwé tàbí àwọn ìwàásù láti ọ̀dọ̀ àwọn ọkùnrin àti àwọn obìnrin Ọlọ́run tòótọ́. Ìwọ yóò rí pé ìgbàgbọ́ rẹ yóò máa dàgbà púpọ̀ títí yóò fi ọwọ́ kan Ọlọ́run, àti pé kò ṣeé ṣe yóò ṣeé ṣe nínú ìgbésí ayé rẹ. Kókó àdúrà. Bàbá, ràn ìgbàgbọ́ mi lọ́wọ́ láti dàgbà tó bẹ́ẹ̀ tí yóò fi fọwọ́ kàn ọ́ ní orúkọ Jésù. Bàbá, ràn ìgbàgbọ́ mi lọ́wọ́ láti dàgbà tó bẹ́ẹ̀ tí yóò fi fọwọ́ kàn ọ́ ní orúkọ Jésù. Àmín.